tó bá yẹ pé ìmẹ́mìígùn kọ́kọ́rọ́ rẹ̀ bá ń bẹ lọ́dọ̀ èèyàn wọ́n ní àwọn ti ró kò ní kú léwe wọn ò ní kú léwe ṣé ò ń sẹ̀mí bíi arìnrìn àjò nu ṣé ò ń sẹ̀mí bíi àlejò nu kọjọra wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí bá ń sẹ̀mí báwọn kò ní wá nǹkan lé ayé kò ní lépa rẹ̀ ọ̀hún ní tìtorí pé òjijì ni kú máa wá ikú sì lè pọ́ nígbà yòówù tó lọ́wọ́ bá fẹ́ kó má ṣe dáadáa láyé o kó tún ṣe dáadáa láyé bidalil anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá rí pé gbẹ̀ndà kìyàmà ní bọ̀ yìí igi kan sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ká pé kí ni igi àgbọn tí wọ́n máa gbìn tí wọ́n máa lágbàndì ń bẹ lọ́wọ́ rẹ̀ anabi ní gbìn kíkó tó wá mú wá subhanallah so ayé ó sì parẹ́ nìsí àmàgbé ó túmọ̀ sí pé ọ́ máa ṣe dáadáa àmọ́ láfojúsùn pé ó lè jẹ́ pálẹ́ yìí ní ìrìmà ilẹ̀ ọ̀la ò ní má bà mí bó ṣe yẹ ká máa ṣe nu jàmá nísìnyí ìgbà tí ìwà àtẹnìkan tó gbéṣẹ́ wá fún ọ wọ́n á sọ pé ìgbà oníkáwá gbà wọ́n á sọ pé ìjọ wò lónìí wọ́n ní òní ní ọjọ́ àlàrúbá wọ́n á ní ẹ padà wá lọ́jọ́ tàlátà tí ń bọ̀ ẹ padà wá lọ́jọ́ tàlátà tí ń bọ̀ padà ìgbà tí wọ́n sọ pé wọ́n padà wá lọ́jọ́ tàlátà tí ń bọ̀ sọ́dọ̀ lójú pọ̀ bẹ́ẹ̀ láyé lọ́jọ́ tàlátà tí ń bọ̀ ọ̀dọ́ lójú kí ló yẹ kó sọ ẹ padà wá lọ́jọ́ tàlátà tí ń bọ̀ insha allah ṣùgbọ́n ọmọ sọ pé èmi kọ́ ní kù èmi kọ́ ní kù bẹ́ẹ̀ ni kábàárò kúrò mi ò ní ó kù àbí bẹ́ẹ̀ kọ́ lẹ̀ ronú tàlátà tí ń bọ̀ lásán èmi ti ń lu ẹgbẹ̀rún ọdún àwọn á ní di tàlátà tí ń bọ̀ bọ́mọ èèyàn ṣe ń ronú ni pé àwọn ò fẹ́ kú rárá ọ̀dà tí ẹni tó gbéṣẹ́ wá bá wá sọ yìí pé tí ń bá wá bá yín ń kọ́ o wọ́n sọ pé ìwọ ni wọn ò ní bá ẹni tó bá ní wọn ò ní bá mi ò ní wọn ò ní bá subhanallah ẹnìkan ní ní tó fẹ́ ṣeun kò lè ṣeéṣe lójú mi o wọ́n á sọ pé bí ọba ṣeéṣe lójú rẹ yọ ṣẹlẹ̀ lẹ́yìn rẹ ọmọ wa kú fò ìwọ sì fẹ́ kú bọ́mi yẹn ti ṣe rí nu torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rí pa Ànábì sallallahu alaihi wasallam kọ́kọ́ máa kọ́ alẹ́ kọ́ lásán kọjá pé òun kì í lò rárá ìgbà tí ìyàwó rẹ̀ Ummu Habiba àbúrò Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma tí ń ṣàdúà tánàbí gbọ́ lẹ́nu rẹ̀ pé kí Allah kọ́bù ńlọ rẹ̀ mí Ànábì sallallahu alaihi wasallam kóun lè gbádùn rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ kí Allah kó túbọ̀ ńlọ rẹ̀ mí Muawiya ẹ̀gbọ́n káwọn lè jọ gbádùn ara àwọn pẹ́ Ànábì ní kéńkéń àdúrà ìwò ló ń ṣe nítorí wàá ti dá tó ṣe pé kò sí búyẹ̀ fún walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha nítorí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní ìparí gan màtánàbí èkú wọ́n tún fún láǹfààní kọ́sẹ̀sà láàrin kọ́sẹ́kù láyé àbí kó kú kí ni Aisha gbọ́ tánàbí sọ ar-rafiqal a'la pẹ̀lú fatha ar-rafiqal a'la ìyẹn ní gbé àti máa bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga jù ní mọ́sálẹ́sà nínú kọ́ sẹ́kù láyé kọ́ máa bẹ lọ bẹ́ẹ̀ àbí kò sì kú Ànábì ní kí n kú kí n sì máa bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga jù eléyìí là Ànábì sàlẹ̀sà tó ká kíyè sára kámẹ́sì jẹ́ ẹni tó sepa yí ayé yìí náà lásán làwọn máa tẹ̀ bàjẹ́ obìnrin kan wá ṣèbéèrè kan lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam Ànábì wa ní kó padà wá lọ́la nígbà tó ṣe pé ayé tí máa ní pọ̀ ń bẹ̀ ni wọ́n á ń sọ̀rọ̀
ó ní tí mo bá dé lọ́la tí n bá bá yín kọ́, tí mo bá dé lọ́la tí n bá bá yín kọ́. Ànábì ní ó lọ bá Abubakar, subhanallah, ó lọ bá Abubakar. Eléyìí ń bẹ nú ẹ̀rí. Imam Muslim ló gbé jáde, àgbà bá yín kọ́. ní tó lè mú yàn má bá yàn nínú rẹ̀ ní kú, nínú rẹ̀ láìrójú, nínú rẹ̀ láìsínlé, gbogbo ẹ ti wọ́ bẹ̀. Ànábì ní tó bá bá mi lọ bá Abubakar, subhanallah. rí ẹ ọ̀dọ̀ wa tiwa náà wọ́n tó gbowó lówó tó jẹ́ ọ̀ máa sẹ̀mí bí ẹni pa àlejò ní ọ̀ àbá rìnrìn àjò. wọ́n kó sí ọlọ́dọ̀ pa àwọn fi ṣe business ọ̀ wá jẹ́ àti tó wá jẹ́ tán o tún wá ń sọ fún un fi ń dá para pé tó bá tún ní mi tó bá kó wa ń tún jẹ́. ó ṣe sẹ̀mí bí ẹni tó mọ̀ yìí pé arìnrìn àjò lòun. owó lówó eléyìí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bólówó ọ̀bá ni mo yáàfi rẹ̀ ọ̀ràn ni tí ò ní jẹ́ kó rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù. ni wọ́n tó ń ṣe zina ọ̀ máa ṣẹlẹ̀ ayé o bí ẹni pé ọmọ pé àlejò ni ọ àbá rìnrìn àjò. nítorí pé ẹni tí ń ṣe zina kò ronú pé kú ń bẹ, kò ronú pé sàn bẹ, bẹ́ẹ̀ náà ló lè, bẹ́ẹ̀ náà ni gbogbo gbéwìrì gbogbo ọ̀sẹ̀ bọ́ńkọ́ ọ̀gá wọn nu nínú ẹni tí ò ronú pé kú ń bẹ, kọ́ máa sẹ̀mí bí àjòjì. àwọn ẹni tí ń sin Allah ẹ̀rù ń bà wọ́n, báwo wá làwọn ẹni tí ń ṣẹ̀. sọ eléyìí túmọ̀ sí pé kákíyè sára. Ibn Umar radiyallahu anhu ìgbà tó wọn agbọ́rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí yé yéké, òun náà wá fa ọ̀rọ̀ ọgbọ́n kan jáde fún wa. eléyìí wọ́n máa ń pè ní ọ̀rọ̀ sàábé, ọ̀rọ̀ sàábé àmọ́ tó tàtàrà àgbọ́yé tó ní sọ̀rọ̀ anabi sọ, kò ní ìdájọ́ pọ̀rọ̀ anabi ni o, àmọ́ tàtàrà ọ̀rọ̀ tó gbọ́ lọ́dọ̀ anabi ó fi sọ. ó ní idha amsayta fala tantadhir as-sabah, tí ilẹ̀ bá ṣúbọ̀ láyé má retí kó dàrọ̀. ilẹ̀ ti ṣúbọ̀ wà láyé báyìí jàmá, tá a bá ní retí pa dàrọ̀ kí ló yẹ kó bí fún wa? ká dáa jọjọ níjọsìn lọ́wọ́ gbàtà ríra wa, nítorí pé ń bẹ nú àwọn èèyàn tó pé alẹ́ yìí náà ni àrímà rẹ̀ fáyé, kò ní rárọ̀ la. bẹ́ẹ̀ ni níjọ́ táwọn náà bá kú ọ̀kan láàrin kan yìí, ó lè jẹ́ ọ̀sán láàrin kan yìí tá à ní rálẹ̀, ó lè jálẹ̀ láàrin kan yìí tá à ní rọ̀sán, ọ̀kan ọ̀sẹ̀lẹ̀. torí ẹ̀ ó ní ngbà tí ilẹ̀ bá ṣúbọ̀ láyé idha amsaytanu fala tantadhir as-sabah, má retí pélé ọmọ bọ̀ ọ́, má retí pélé ọmọ bọ̀ ọ́. láfi ń palówó pé ọmọ òní nìwọ, Allahu nìkan ló mẹ́ni tí ilé ọmọ bá lọ́la. gbogbo tó ń bá ń ṣe fi sórí pé iṣẹ́ tòní ní dádúró dọ̀la torí pé mi mà bẹ́ẹ̀ mi ó gùn dọ̀la. eléyìí ọ̀wọ́ àrùn ọ̀lọ́wọ́ ó rí dáadáa tó pọ̀ sí i. òní jẹ́ni tí ń fò ní dọ́là fọ̀ládọ́túnla tọ́wọ́ á padà jẹ́ kó ṣera rẹ̀. kódà nínú táwọn èèyàn máa ń ṣe nílé ayé tí gbèsè ayé fi máa ń lọ síwájú wàá rí nǹkan tó pọ̀ sí i. torí wọn mọ̀ bọ́ dọ̀la gbogbo sẹ́tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wàá rí kó ti parí rẹ̀ kásìkò tọ́dọ́ tó tó torọ́ ọ̀mà bó dìgbà náà. tó bá yẹ pé èèyàn kọ́ mà ní ìmọ̀ tí wọ́n máa fi ọ̀sẹ̀ kan kọ́ ni wọ́n máa fojúmọ́ kan kọ́ torọ́ ọ̀mà bẹ́ẹ̀ mi rè ogun bí ò ní gùn. o ní máa lọ lára wípé ọ̀ràn yẹn nìkan ní mójútó nìsín àmẹ́yìn náfìlà ẹ̀ má bínú ńgbà tọ́jọ́ bá dalẹ̀ á máa ṣe náfìlà bọ́jọ́ rẹ̀ ọ̀bá ní dalẹ̀ ńkọ́. tó bá yẹ pé ó kú ní èwe ní ńkọ́. eléyìí túmọ̀ sí wípé gbogbo ẹnikẹ́ni nínú wa àsìkò tẹ́ ríra yín nínú rẹ̀ yìí ẹ lò dáadáa. bẹ́ẹ̀ náà ni
ní ìgbà tó bá bára rẹ léwe má retí kó dògbó ó darúgbó. àìmọye èèyàn inú wọn máa kún kékeré. ẹni tó bá sì dàgbà láyé má retí kó dògbó. torí pé ọwọ́ Olúwa Ẹlẹ́dàá lẹ̀mí wà kò sì fàkọọ́lẹ̀ yìí hàn nìkankan. àwọn alámọ̀tánra jẹ́ pé project tí mo fi wájú ní ti parí rẹ̀ kódà gan àwọn ìta ṣe náà àtúntì bẹ̀rẹ̀ sí ráǹfààní rẹ̀ yá ikú má ti wá o. ẹ dákun sí wọn bẹ kúrí kọ́gbọ́. ìdí nu táwọn Yorùbá fi pòwe burúkú kan wọ́n ní màlàíkà tí ń gbẹ̀mí ó lágídí o. wọ́n ní torí pé tó bá ti yá ọ̀yá náà jẹ́ mú fìlòsì ọ̀dà jẹ́ bọ́ bàtà bọ́ba máa mú mi lọ kó sí tó ń ti pé sọkúsọ ni wọ́n máa ròyìn màláíkà pọ̀ lágídí ìsọkúsọ ni. àmọ́ màláíkà yìí tásìkò kálukú bá tó kò ní lé kò ní dín. Ibn Umar ó tún ní wa idha asbahta fala tantadhir al-masa tí ilẹ̀ bá wá mọ́ bọ́ ọ láyé tí ilẹ̀ bá mọ́ bọ́ ọ láyé má retí pélé ó tún ṣubọ́ ọ lọ́jọ́ òun o. ọ̀dájú pé rú àwọn àgbọ́yé yìí ọba Yorùbá láàmú Yorùbá ìfẹ́ kú o Yorùbá ìfẹ́ kú kẹ́ a máa sọ pé máàmí bílẹ̀ ṣe sùn yìí a lè má dàárọ̀ la wọ́n pa ní wọ́n jáde ọ̀rọ̀ bú. àwọn èèyàn ọmọ òkè ìwọ lọ fẹ́ peku lọ fẹ́ peku wa jẹjẹjẹjẹ ni kú aláyè rẹ ìwọ lọ fẹ́ peku wa wọ́n bá sọ pé màmí bílẹ̀ ṣe ń bá aláyè lè má dalẹ̀ o àwọ̀ dalẹ̀ o àwọ̀ dalẹ̀ o a'udhu billahi minash shaitani rajim á dalẹ̀ o torí pé àwọn ọ̀fẹ́ kú ọ̀kan náà ni wọ́n padà ṣẹlẹ̀ ńjọ́ tàbá lọ. torí ẹ̀ ó ní wa khudh min sihhatika li maradik tètè máa mú nínú àlàáfíà rẹ ẹni tí ó wúlò fún ọ lásìkò àárẹ̀ rẹ lo àsìkò àlàáfíà rẹ dáadáa fi ṣẹ̀sìn lójú méjèèjì nǹkan tí ó padà wá mú ọ láǹfààní ládàá ṣíṣe láìṣe nígbà tá a rẹ̀ bá dé torí pé Olúwa máa ń ṣe ìbùkún fáwọn ẹrú ẹ̀ tó bá ti jẹ́ni tí máa mójútó ẹ̀sìn lásìkò tára rẹ̀ yá tí ìfẹsìn ṣeré níjọ́ tá a rẹ̀ bá ṣe ọ àwọn náfìlà tó o máa ń ṣeun Allah ó fọ́n ládàá rẹ̀ tó ń ta ìṣe torí tára rẹ̀ bá lọ yá ni ọba ṣe ṣẹjá kéè sára ń bẹ̀ wọ́n yàtọ̀ sọ́ràn àyàn àfi kò sí. Ànábì ń sọ fáwọn sàhábà wọ́n ń bẹ lójú ogun ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn kan ń bẹ nínú àwọn ọmọ ìyá wa tá a fi sílẹ̀ sí Madina nìsí tó ṣe pé bá ń ṣe ń lọ yìí gbogbo òpọ́njú gbogbo òṣòro gbogbo ìdààmú ládàtà níbẹ̀ àwọn náà ń gbà tó ń ti pé àwọn ọ̀bá wa lọ kí ló dé wọ́n ní ìdíwọ́ tí wọ́n ní tí ṣẹ̀rí àgbà wọlé òun ló mú wọn mọ́lẹ̀ ẹni tí ń ṣàárẹ̀ ẹni tí ń tọ́jú aláàrẹ̀ gbogbo àwọn wọ̀nyẹn wọ́n máa gba ládàá pé wọ́n ṣe tó ń ta ìṣe tó o bá ti wá jẹ́ pé òun lo àsìkò àlàáfíà rẹ̀ lọ́nà tó dáa ládàá òun wọ́n máa kọ fún dérò rẹ̀ bọ́ọ̀ bá gbádùn wọ́n ní kọ́ ládàá kankan fún ọ torí pé wọ́n gan ọmọ àti ṣàǹfààní nínú àkókò rẹ fún tí ó padà wúlò fún ọ lẹ́yìn wọ́ọ̀la ọgbádùn nǹkan kan ò sí ọ àwọn nǹkan tó lù á ṣe lọ́rùn èèyàn náà èwo ló ń mójútó kámẹ́sẹ̀ tí ìsọ náà fìlà lẹ́gbẹ̀ẹ́ rẹ́gbẹ̀ ìranù tó ń fi gbèsè ayé rẹ̀ sí tẹ bá rí táwọn èèyàn tú jáde à ń gbàlú kan bọ̀ lánàá àwọn èèyàn wá tú jáde wọ́n ti pọ̀ jù wọ́n tú jáde kálukú lórí máṣíìnì
méjì méjì mẹ́ta mẹ́ta méjì méjì mẹ́ta mẹ́ta méjì bí wọ́n ṣe gbéra wọn lọ́nu sáwọn èèyàn pọ̀ lágbègbè yìí tó bá wọn wọ́n á ń bi ọlọ́kọ̀ pé ká sí nǹkan ó ní bọ́ọ̀lù wọn lọ wo Allahu Akbar wọ́n láwọn ti pọ̀ jù subhanallah alazim dídàkùn wọ́n kórè gbé wàá bá wa àwọn ajẹ́pọ̀ àwọn ẹ̀rígbìn láti bàtì tó ṣe pé ń bẹ́nu àwọn èèyàn tó yẹ pé bọ́ọ̀lù wọn lọ wo wọn wá ní wọ́n mọ wá wa mọ́ṣíìnì wákúwà tí kálukú bá ń padà sí gbèríko rẹ̀ ó ṣeéṣe kẹlòmí ọmọ jẹ́ pé ẹ̀mí rẹ̀ yóò bàjì látàrí bí ó sì wa mọ́ṣíìnì wákúwà tó yẹ pé bẹ́ẹ̀ ni ọba lọ ẹ dákun tí wọ́n bá wá ní kí ló ṣe sábàbí ikú rẹ̀ bọ́ọ̀lù ta lọ wò ni ẹ̀yin màláíkà àwọn ń padà lé táyà mọ́ṣíìnì gbàtà gun orí ebè tí wọ́n kọ sórí títì mọ́ṣíìnì bá tàkìtì ọ̀bọ yíyadu tèmi ọ̀yàdú mo bá bọ́ sọ́wọ́ yín ẹ dákun ṣé kúure ni ṣé palẹ̀ máa rí ló ṣe é lẹ́dẹ́kù àwọn tá a mọ̀ bá dọ́la tá a mọ̀ wá lo àsìkò tó wọ́n jù tá a ní a mọ̀ lólòkulò bí ìgbà tó ṣe pé ọwọ́ wa ló wà a ní fọkànbalẹ̀ pé a ní tí kú ní ìsìn máa lo àsìkò àlàáfíà rẹ fún tí ó wúlò fún ọ tó bá dásìkò àárẹ̀ rẹ torí pé ẹni tó gbádùn náà ní máa padà ṣàárẹ̀ ẹni tó gbádùn náà ní máa padà ṣàárẹ̀ bó ti ṣe ń dùn mọ́ ọ̀pọ̀ gbádùn kú palẹ̀ mọ́ gbàtí ọ bọ ọlọ́kàn jẹ́ pọ̀ ń ṣàárẹ̀ bílẹ̀ ayé ti ṣe wà nù jẹ́mà kò lè ṣeéṣe ká máa bẹ lálàáfíà lójoojúmọ́ kò sì lè ṣeéṣe kó máa wà lórí àárẹ̀ lójoojúmọ́ Olúwa Ẹlẹ́dàá wa yóò fa àárẹ̀ sí ọ ó tún gbádùn ó ṣubú ó dìde ó tún ṣubú bílẹ̀ ayé ti ṣe wà nù torí ẹ̀ kó a sọ pé ìwọ ó tún ní ṣàárẹ̀ mọ́ nítorí pé àpáta kan ò sí tí máa rẹ̀ ìwọ gẹ́gẹ́ bí àpáta wọ́n sọ pé òtún ní sáré ma torí pé wọ́n ti dà alukurani èsì sáré abẹ́ gbọ́rọ̀ so gbogbo eléyìí sọkúsọ lásán ni alẹ́ ìyànniwọ̀ ìyànniwọ̀ ẹ̀jẹ̀ omi àtẹran eegun ìwọ̀nù ẹ̀mí bẹ́ẹ̀nbẹ́ ọ̀hún á ní wò ní sáré ẹ̀yin ọmọ pé ń jẹ tá à ń jẹ tá à ń fi gbádùn iná ìlàjẹ tá a tún fi sàárẹ̀ èèyàn ọmọ kó mi tá à ń mu tá à ń fi gbádùn iná ìlàmú tá a fi sàárẹ̀ Olúwa Ẹlẹ́dàá wa ti ṣe dá wa nù ṣùgbọ́n àárẹ̀ tẹ́ rí hùn ǹgbà tó bá ṣẹlẹ̀ sí múmìnì ó yàtọ̀ sí tó bá ṣẹlẹ̀ sẹ́ni tí ì ṣe múmìnì torí pé ṣíṣẹlẹ̀ rẹ̀ sí múmìnì Olúwa fẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ ni torí ẹ̀yin máa ní pàtàkì tó bá wá ṣẹlẹ̀ sí káfìrí ẹ̀sùn òjò àti kúkú rẹ̀ ní máa síwájú rírọ̀ rẹ̀ ìpalẹ̀ máa yà wọ́n ń fi lẹ́yìn fi hàn létí lẹ̀ ntí ọ̀ wá bọ̀ bọ́ ọ bá kú lórí kèfèrí ilé ìjọba wa min hayatika li mautik máa mú nínú sẹ́mi rẹ̀ ohun tó ṣe tí ó wúlò fún ọ lẹ́yìn ikú rẹ̀ gbogbo ẹni tí ń bẹ láyé ó padà kú náà ni wọn bá ní ọdún kan wọn bá sọ pé bí àwọn èèyàn àgbà kan lẹ́mí rẹ̀ gùn wọn bá sọ pé ẹ̀mí rẹ̀ gùn títí ó ti ẹ̀ ti kú kó tó kú wọn kàn ń rí kó tó ń wò náà ni ẹ̀mí ti bọ́ gbogbo yóò bá lẹ́fù ní gbogbo àwọn àlọ́ yìí wà ń bẹ̀ wọ́n lè sọ pé ẹnìkan kú kò tí kù tó ròkà kan wà lára rẹ̀ àfi tí wọ́n bá yọ wọ́n padà yọ àbí wọn ò ní yọ oko òfò wọ́n yọ padà kú náà ni. gbogbo ẹni tí ń bẹ láyé ní ọ̀padà kú tó bá ti wá ṣe dáadáa lẹ̀ lójú ayé rẹ̀ ìwọ náà lọ́ọ́ jàǹfààní rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ẹni tó kú lánàá tó bá pọ́nà kan wà tá a fi lè gbà dọ́dọ̀ rẹ̀ gbogbo ń táwa ń sọ yóò sọ fún wa pé mo ti bá a pàdé torí àwọn sọ pé àti màbọ́ máa ná léèyàn àbọ̀ máa lè Jánnà kò pẹ́ rárá kéèyàn kú ni
tí yẹn bá ti kú tá ìkú ọmọ ọbọmọ àlìjáná ní àbọmọ náà abẹ Allah kọ́dà kún kó sí wa lọ́mọ àlìjáná torí ẹ jẹ́ ká ṣe dáadáa lójú ayé wa torí kò ń bẹ ọwọ́ àlòlé ayé rẹ lórí ọ̀tẹ̀ rìkísí tẹ̀m̀bẹ̀lẹ̀kún kéta ìlara dókòwò ẹ̀gàn àwọn wòfò àtàdánù ẹ dákun kí ló fẹ́ bá pàdé yàtọ̀ sẹ́ńtò lólé ayé rẹ̀ lórí alìsílám alìmán alàmán òdodo ẹ̀sìn àìfẹsẹsẹ àwàdà àìfẹsẹsẹrẹ oníkàlùkọ bá tiẹ̀ pàdé gbogbo àwọn tá a bá kù lẹ́yìn ẹni tó kú a ní nǹkan kan tá a lè ṣe fókù láì jẹ́ kókù ti palẹ̀ mọ́ pé tẹ́ ẹ bá ṣerú ẹ̀ fún mi kó wúlò fún mi tó kú ọba ti palẹ̀ mọ́ fún gbogbo dáadáa yòówù tẹ́ni tó kú ọmọ ṣe fún pé kó lè wúlò fún wàláhì kò ní wúlò fún kí sì ní palẹ̀ mọ́ kó jẹ́ mùsùlùmí èèyàn kú kò jẹ́ mùsùlùmí gbogbo àdúrà tẹ́ bá ṣe fún kò lè bá ẹni tó kú káfìrì ẹni tó kú mushrik ọ̀sẹ̀bọ ẹni tó kú munafik pé àdúrà kí lè fẹ́ ṣe fọ́dàrà kò lè bá ọ̀dọ̀ kú mùsùlùmí gidi ẹ̀wọ̀n ń sàdúrà bídíà fún kò lè wúlò fún torí man amila amalan laysa alayhi amruna fahuwa radd lórí náà la ṣe ń sọ fún ọ kó tó di kókú má darapọ̀ mọ́ bídíà má bá wọn ní bídíà ṣe nítorí pé tó ń bá wọn ṣe wọn ó ṣe bídíà fún ọ́n túláàsì náà ni. wọ́n dàbí kọjá pé ìwọ lọ́ọ́ máa síwájú wọn yẹ́n máa lọ òde olóku ẹ lọ sí jọ́kẹ̀tọ̀ òkú jọ́kẹ̀jọ́ òkú ogójì ọjọ́ òkú ìrántí ọlọ́dọọdún gbogbo àwọn fídíà yìí wọ́n lọ ń síwájú wọn lè máàmù ọwọ́ akú bó ti ṣe wá kú ọwọ́ adijọ́ kẹta àwọn abẹ́sìnkáwọ̀ rẹ̀ tẹ́njọ́ ń ṣe lè máàmù àwọn ti dé àwọn aṣáájú àjọ kẹta làwọn ọmọ bá jáde sí wọn pé tí ò sí tá a rí yín wọn ládùn àjọ kẹta mẹ́bó ti dijọ́ kẹta tí bàbá ìmáàmù kú báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni ó ti dijọ́ kẹta ṣe àdúrà lẹ́bà á ti ṣàdúrà ẹ ṣe kí ni á ti jí ṣàdúrà fún wọn pé àrọ́rọ́ á ẹsẹ̀ tẹ́ pẹpẹ àdúrà báyìí gẹ́gẹ́ bí bàbá ti ṣe máa tẹ̀ lójú ayé wọn alá ti ṣàdúrà fún bàbá wọn ni sẹ́rí ètò yìí ń sọ ẹ̀ ń ṣàwàdà ni ìyẹn ni pé kà má tẹ̀ dínú tó dáa bí wọn náà ṣe ń tẹ́ pẹpẹ bídíà fáwọn èèyàn lẹ́yìn ikú wọn lójú ayé ẹ̀ wọ́n tẹ̀ fún wọn náà tún láti bọ́ fẹ́ bọ́ kọ̀ láti sọ pé kò tètè pa bídíà tì. ó wá dijọ́ kẹjọ bàbá ti pa kọ́lẹ̀ kún wọn gbọ́dọ̀ ṣe é pé kò burú ẹ̀yìn ẹ̀ mọ̀ wá àmọ́ wá ju lẹ́yìn náà láti ṣe sóyè subhanallah nígbà tó yẹ pé wọn náà gẹ ẹni bàbá àṣàlẹ̀ ń dìbí dà wàá máa dá màánù sáré ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ tó ń fi tipa la ba wà á dàmà lọ́jọ́ yẹn tó ń ṣèjọ́ kẹta rẹ̀ wà á dàmà tó ń ṣèjọ́ kẹjọ rẹ̀ wà á dàmà tó tó máa ń sogójì ọjọ́ rẹ̀ pé ṣé gbogbo bídà tẹ gbélé ayé ṣe nìyẹn kò ní wá bọ ẹ̀yìn ọ̀daràn. torí man amila amalan laysa alayhi amruna fahuwa radd ọ̀dà káyà wọn padà fún wọn. eléyìí túmọ̀ sí pé ẹ tètè lo ìgbésí ayé yín dáadáa ẹ lò fún tí ó wúlò fún yín ẹ lò fún tí ó wúlò fún yín ìwọ lò gbèsè ayé rẹ kó sáko Nàìjíríà kó sá lọ sí lóyìnbó kí ló dé onítorí pé Nàìjíríà wà ń bí ètò owó wa ó ti dẹnu kọlẹ̀ so o lè rí sẹ́ eléyìí tó lè fi máa gbọ́ bùkátà rẹ gbogbo àwọn ṣẹ́ tó máa rí àwọn ṣẹ́ tí ò bí owó gidi ni wọ́n á lọ sí lóyìnbó gbàtó dé lóyìnbó lọ́hùn àwọn ń pè ránṣẹ́ ẹ dákun kí ni mo lè ṣe
torí pé ibi tá a wà ń bí ntí ìrẹsìn ṣe kọ́ tẹ́ mi lọ́rùn kí ló dé kò tiẹ̀ sí mọ́sálásí rárá ni ntí ẹ̀ mọ iye ju ẹni tí ń ṣe ìsìláàmù láwùjọ yìí mọ́sálásí tó tiẹ̀ wà irú ẹ̀sìn náà ṣe òye wa so wọ́n kàn lè máa gbá ìtàn wọn lábàrá ni wọ́n máa gbá tán lábàrá so wọ́n lè get together báwọn ṣe sọ́láàtì ẹni tí ó wà lápọ̀ tún kọjú sẹ́ńtọ́ àlápọ̀ oṣù ẹ̀ńtọ́ àlẹ́yìn kọjú sẹ́ńtọ́ àwọn wájú àtọkùnrin àtobìnrin ohun àmọ́ ohun ríru sọ́láàtì yìí lé ó sì lò 20 years 30 years níbi tó lọ wà ilé lábọ̀ sinmi oko alkiyama ń bẹ tó lù ó tiẹ̀ tí ì pọ́ dì sí tètè padà síbi tó ti ṣẹ̀sìn dáadáa ikú ń bẹ èèyàn abala kanu ó ti lè lọ bá àwọn alágbọ̀ọ́yé dorí kodò pàdé níbi tó lọ tí wọ́n sọ gbogbo ìsìláàmù di kọrínkọ̀dí fún wọ́n lè pé kí ni wọ́n ń pè ní sọ́láàtì pé ẹ̀sìn kankan ju àdúrà lọ tẹ́ bá ti ń ṣàdúrà ó ti parí àmọ́ ìmárùn wọn fẹ́ kẹ́ ṣàdúrà lójúmọ́ wọ́n rọ igbó ń sí ọ lórí tí ó kún bẹ́ẹ̀ ni ẹlòmíì níbi tó lọ zina tiwọn yọọ máa ṣe zina ní kùlàlà tí ó bá ti ṣe zina ńjọ́ kan kò gbádùn ọfọmọ ọlọmọ alé ló kọ pé ìyàwó ni ọlọ́dún 6 kò dé ọdún 7 kò dé ìyàwó náà òun náà ti játa tó ń ti jìlìbáàbù àti nìkọ́ọ̀bù yóò máa wá ya fọ́tò òwò rẹ̀ ránṣẹ́ sáwọn ọkùnrin pé bọ́bá jọyín lójú ẹja fìpàdé síbì kan ń ṣetán láti fi bọ́ yín a'udhu billahi láìsí búrẹ́dì tó torí pé wọ́n wáyé lọ o ti gbàgbé nǹkan tó fẹ́ jẹ torí ń tọ́ jẹ gbogbo eléyìí ó ń túmọ̀ sí pé àrònú pákó àrònú pààlọ́ ìwọ wa níṣẹ́ kankan nílùú èbó tó wà àfi kó rí pé gbogbo weekend ó kó mọ́tò ránṣẹ́ sí nàìjà níbi tí wọ́n ti ń ta mọ́tò ní bazaar wọ́n fowó kún wọn náà dín kún wọ́n tún fi kún wọn náà fi kún wọn náà tún fi kún eléyìí náà tún fi kún ọjà mọ́ ọ lọ́wọ́ nàìjà gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ kò rí ẹ̀sìn mójútó máa nígbà tó sì jẹ́ pé ẹ̀yin tí ń kó mọ́tò ránṣẹ́ sí náà ẹ̀ ní ronú alqiyama ẹ̀ mọ̀ ká Range Rover lọ́yẹ̀ kó gbé wá nísìnyí o kìnnìkan lọ́yẹ̀ kó gbé wá kọ́dà òun gan ni wọ́n ń béèrè jù ká máa kó Range Rover lọ alqiyama kò sí ronú nípa kú kò sí ronú nípa kíláàsì gan tálqiyama ó fi sùn ìgbà táwọn míì sì wà tó yẹ pé gbogbo ọ̀nà làwọn ń wá láti kó àtíkè àtíkè Iblis láti kó wọ àwọn ìlú òkèèrè wọ́n rò pé màtíkè Iblis òun náà ní kokin ìyànjú táwọn ń gbánu pé bó làwọn sì kó wọ lóyìnbó torí pé díẹ̀ báyìí àfa owó gọbọ ẹni ọkọjà pé wọ́n dáná sí pápá tí ó kẹ̀. A'udhu billahi minash shaitanir rajim ẹjẹ́ a máa ronú ayé wa tá a wà yìí wàláhì fúngbà díẹ̀ ni wọ́n tó yẹ pé gbogbo social media ẹ sọ di ilé aṣẹ́wó bí tẹ́ǹtì ń polówó ara yín tẹ́ǹtì ń sẹ́wọ́ sí gbogbo ẹni tó kárí wọnú pé kó rí yín kó wò yín kó pè yín ẹ rántí pé kú ń bẹ ìwọ tó ṣe é pé ọkọ kìlò sùn lọ́sàn torí ìwọ dára torí ibú tó gbé wájú rántí pé kú ń bẹ bàbá rẹ̀ ńkọ́ kí ló mú wọn lọ bàbá rẹ̀ ń bọ̀ làwọn wà wọn náà kúnjọ́ kan ẹ jẹ́ ká ṣe nínú ìgbésí ayé wa ẹni tí ó wúlò fún wa lẹ́yìn ikú wa ó náà lẹ̀sìn ẹ̀sìn Islam ó pàtàkì púpọ̀.